chapter 32 ẹ̀ka verse 30 ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ 24 anyone. Jacob sì sọ ọkọ̀ ibẹ̀ náà ní Penieli ó ní nítorí tí mo rí Ọlọ́run lójúkojú a sì dá ẹ̀mí mi sí. Láàárọ̀ náà ó lóun rí lójúkojú mi ò dé kú bí Mósè ṣe sọ lẹ́ẹ̀kan Ọlọ́run sọ pé òní máa kú ó ní mo rí mi ò ọbí ìwúkọ́ ṣe jágọ́s kan ní ìwọ́n bá kó sọ kó sọ. Láti the event. Ìyẹn tiẹ̀ tó kéré mí tiẹ̀ tí ì lọ ṣe rí bí ọtí Mósè máa rí Ọlọ́run báyìí ètò ìwé kékeré mi o Ọlọ́run ṣàlejò kan yóò dà sọ yìí ó kó mineral sórí tébù ni pé màláìka ẹ supply mineral ẹ ṣe sọ̀rọ̀ 24 báyìí rẹ̀ pọ́lí tó báyìí mọ́ o Exodus 24. láti verse 9 to 10 pọ́lí tó wọ́n bí nígbà náà ni Mósè àti Áárónì Nádàbù àti Ábírù àti àádọ́rin nínú àwọn àgbà Ísírẹ́lì wọ́n jẹ́ 74 tó gòkè lọ wọ́n sì yọ Ọlọ́run Ísírẹ́lì bá lọ́rọ̀ Ísírẹ́lì bí iṣẹ́ òkúta sáfẹ́rì wà ní abẹ́ ẹsẹ̀ Ọlọ́run dẹ̀gẹ̀ báyìí yóò kó bájà ní ẹgbẹ́ àwọn ìṣẹ́ ìṣẹ́ ó sì dàbí iṣẹ́ ọ̀run ẹ̀jẹ̀ yóò wáyé ìmọ́tótó rẹ̀. àwọn tí yóò ẹ má sùn máa ń sún ó sì dàbí ìrísí ọ̀run ní ìmọ́tótó ìmọ́tótó rẹ̀. kò sì náwó rẹ̀ ní àwọn lọ́nà ọmọ Ísírẹ́lì Ísírẹ́lì wọ́n sì rí Ọlọ́run wọ́n sì jẹ́ wọ́n sì fún dáná rí wọ́n tún lò pẹ̀lú ẹni báyìí wọ́n sọ jágọ́ wọ́n sì rí Ọlọ́run wọ́n wọ́n sì rí jẹ́ wọ́n sì mú. wọ́n mú They are not go Bible on jargon but the party the event that is the event okay that is happening there ló fi lélẹ̀. ìjà ni Ọlọ́run According to God God is mo sọ fún yín A ti rí. ara ẹ̀ hàn ó lè fi ara ẹ̀ hàn àwọn ó dẹ̀ láàrin inú ẹgbẹ́ ló máa kú ó ní ó dẹ̀ rí ọkọ̀ Mósè ojúkojú tó sọ yẹn túmọ̀ sí physical negotiation wà Jacob tó sọ ipò òun rí lójúkojú it was the sense of bóyá ascension tí angel tó bá ní ìgbàgàgà ṣe báìbù kọ́ yín jẹ́ síbẹ̀ ìgbàgàgà ṣe papọ̀. báìbù kọ́ yín jẹ́ síbẹ̀ kí wọ́n fi kó báìbù. Second, now God is working also, of course, God is working also as the Holy Spirit. I said is God, but one God working as Father, as Son, and also as the Holy Spirit. ẹ̀sìn sórí yẹn lẹ́yìn tẹ́mi sọ ni pé. I cannot leave it because it's part of the story I can also use to back my point. ok ta ni Mósè bá ṣàlejò kò lè jọ́ lọ́ọ̀ni Holy Spirit ló wá jẹ́ sọ́nà láàrin ìròyìn ọ̀hún tó bá rí a máa kú. Bí gbogbo àná bá lọ tá a lọ dé pé Ọlọ́run à gbàdúrà. a sọ pé Holy Spirit. A ní Ọlọ́run kíní kan tá a bá máa fi dé Olúwa yí mi kí n tó lọ. Now, ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ta ló wà ní. for example now let me say the Lord see me before I go. Ó túmọ̀ sí pé ohun tí mo bá wá ó túmọ̀ sí gẹ́gẹ́ ohun tí mo bá wá tó bá ti ṣe Ọlọ́run ti rí wa nìyẹn. ó sọ pé mo rí Ọlọ́run ní ojúkojú a sì dá ẹ̀mí mi sí. ẹ̀jẹ̀ lórí kò lọ́lọ́run òkè tí Mósè The gan Spirit of God. òkè tí Mósè wá tọ́ṣàlejò gan That is Exodus. 24 verse 9 to 10 tọ́lọ́ ń ṣàlejò tó kómi Ní àwọn ìfún Sàtárónì, ti Nádàbù wọ́n rí àwọn àgbà iṣẹ́ ìlú òkè lọ. wọ́n jẹ́ 74 Wọ́n sì ní Ọlọ́run iṣẹ́ wọ́n rí bí iṣẹ́ òkúta sáfìrì wà ní abẹ́ ẹsẹ̀. tọ́lọ́ ń jókòó sí tó dẹ́ngẹ́ Ó sì dàbí. Now wọ́n lè rí nínú there is something we call him God of revelation. Okay. God shows himself in revelations. wọ́n ẹ máa gbọ́ Ó fa ẹ̀hàn nínú ìran. ẹ máa gbọ́ ẹ máa kàlọ́ ní ìrọ̀rùn ti rí o Ó sì dàbí àwọn tó ń di lẹ́yìn kan Ní ní ọ̀rọ̀ ìran. all of them can eat Ọlọ́run together physically. àwọn àtọ́ lọ́hùn No, it doesn't matter. That statement doesn't matter that God is among them to eat. ẹ tún gbà ẹ máa gbé kúndùn sí. So this is it. Ọlọ́run náà bá wọn jẹ́ pọ̀ kí lè bá mi sọ nígbà ẹ kẹ́lẹ́ Ó sì ná ẹ má wọlé fi wọ́n lẹ̀ àná ọjọ́ jẹun ní ẹ bá mi sí ẹ ṣe ìṣòro tó fọ́ wọ́n jọ jẹun Ọlọ́run náà mú nínú àkẹlẹ́ mi ṣeré ìdọ́sí mi kékeré wọ́n jọ jẹun 24 verse 9 and 10 wọ́n jọ jẹun ní
Moses, Aaron, Nadab, Abihu, and 70 of the leaders of Israel went up to the mountain, and they saw the God of Israel. Beneath his feet was what looked like a pavement of sapphire, as blue as the sky. God did not harm these leading men of Israel. They saw God, and then they ate and drank together. With you. Now, all of them that saw God, this statement has not proved that God himself is among those that are beaten. So he's still talking. Yes, all of them. It has not proved it like that. It has not proved that God is saying all the 74 after saying God. The 74 people still come back and live together. They saw God. But that God is with them is not. Okay. You were claiming that God was eating with them. That is it. Pure English and it can be. Okay. Explain. Wà á lè rí ọ̀dọ́. Yeah, God can show himself. Jésù á sọ pé èmi ní ìyè. Báwo ló ṣe jẹ́ ìyè? Nítorí pé ohun tí ó mú wá sáyé nìyẹn. Kí ló mú wá? John 3:16. Ó ní ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kì yóò ṣègbé ṣùgbọ́n yóò ní ìyè àìnípẹ̀kun. Báwo ló ṣe máa ní ìyè àìnípẹ̀kun? Because it's Jesus the life òun ló mú ìyè àìnípẹ̀kun yẹn wá. Báwo kí ló bì ní ìyè àìnípẹ̀kun tó mú wá? Eternal life ni. Kí ni ìtumọ̀ ìwé tó sọ yẹn? Kí ni ìtumọ̀ ìyè àìnípẹ̀kun? Báwo ló ṣe máa mú wá? That's what the Bible says, that if you believe it, you will have everlasting life. Ẹ̀gbọ́n tí mo sọ ṣe ní ẹ̀dá bá kú. Àní ṣe báwo ló ṣe máa fún wa ní ìyè àìnípẹ̀kun? Báwo ní èmi ní òtítọ́ ọ̀nà àti báwo ló ṣe máa jẹ́ ìyè? It's the same procedure of that bí èèyàn bá bí ẹlẹ́ṣẹ̀ ó ní ẹ̀ṣẹ̀ ní ikú ṣùgbọ́n kí ènìyàn má bàa kú nínú ẹ̀ṣẹ̀ òun náà ló ṣe wá tó kú fún ẹ̀ṣẹ̀ wa. Jésù kò ló sọ yẹn o. Lóòótọ́ kú fún ẹ̀ṣẹ̀ wa lórí igi àgbélébù. Jésù sọ pé èmi ni ìyè. Ẹni báwo ló ṣe jẹ́ ìyè? Ó jẹ́ ìyè nítorí pé ó ti kú lórí igi àgbélébù fún ẹ̀ṣẹ̀ wa. Táwọn ọmọ tọ́ kàn. Ó ti kú lórí igi àgbélébù fún ẹ̀ṣẹ̀ wa. That is what I believe. Okay, and I still stand on it. Mo gbàdàbọ̀ a minute. Give me just give me 2 minutes. What's your name? Mọ̀túnráyọ̀ come in. Now bí tí mo lọ ni pé Jésù ní èmi ní ìyè. Báwo ló ṣe máa jẹ́ ìyè lèmi ń béèrè? Ó ṣe jẹ́ ìyè. Òun náà ni mo sọ yìí pé ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ẹni tó wà. Jésù ló sọ bẹ́ẹ̀ o. The Bible said the wages of sin is death. I'm bringing the illustration. Mo mú illustration yẹn wá wípé ikú ni èrè ẹ̀ṣẹ̀. Now bí èèyàn bá ṣẹ̀ tí kò rí Jésù àti tí kò ní Kristi ní Olúwa àti Olùgbàlà ó tó kú kò lè ní ìyè àìnípẹ̀kun. So Jésù ní ìyè nígbà tó wá tó kú fún wa ló igi àgbélébù. Táwọn ẹ̀ tó fi wọn náà ẹja fi yẹn lẹ̀. Now níbo ló wà ní Bíbélì láti Matthew dé John tí yóò sọ pé ẹ gbà mí ní Olúwa àti Olùgbàlà yín? Bólú sọ bẹ́ẹ̀. Jesus said. Ẹ máa go to Romans chapter 10 verse 9 fún mi o. Kí ni Paul wí? Pé bí ìwọ bá lè jẹ́wọ́ ní ẹnu rẹ wípé Jésù Kristi ni Olúwa tí o sì gbàgbọ́ ní ọkàn rẹ wípé a ti jí ìdìde kúrò nínú òkú a ó gbà ọ́ là. Kí ni Jésù wí? Paul ló sọ ẹ̀kọ́ rí Jésù rí. Tí Jésù sọ fúnra rẹ̀. Everybody will not write about God without inspiration. Irọ́ lẹ̀ pa. Báwo ṣe John chapter 8 verse 31? John chapter 8. Verse 31 kí ni Jésù? Jésù ní fún àwọn Júù tí ó gbàgbọ́ wípé. Tó gbàgbọ́ wípé. Nígbà tí èyí bá dúró nínú ọ̀rọ̀ mi. Tó bá jẹ́ pé tí ì bá ń sọ. Nígbà náà. Ní èyí tí ọmọlẹ́yìn mi ní tòótọ́. Ó ní òsọ pé ẹgbẹ̀rún àtolùgbàlà tí Jésù wí. As a good Christian. What I'm saying is now ó ní bẹ́ẹ̀ bá gbàgbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ tó sọ yìí náà Jésù yìí ni ọ̀rọ̀ náà wọ́n ìdúró lórí ẹ̀ gẹ́gẹ́ bí John chapter 1 verse 1 ti sọ ká má gbàgbé yẹn. Mi ò fi sọ yẹn mọ́. No, it's still the same. Àníjẹ́ sọ pé Jésù náà ni ọ̀rọ̀ yẹn. Now tá a bá wá gba ọ̀rọ̀ yẹn gbọ́ òun náà ló fún wa ní ìyè àìnípẹ̀kun. Ókè ọ̀rọ̀ wo ni? Ọ̀rọ̀ rẹ̀. Ọ̀rọ̀ kálẹ́ lọ̀rọ̀ rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ni. Ọ̀rọ̀ ẹ̀ náà ohun tó à ń sọ náà mi ò bá ń sọ yẹn fẹ́ tí mo sọ ni pé Jésù sọ pé. Nígbà tí èyí bá dúró nínú ọ̀rọ̀ mi.
olùgbàlà wa níbo yóò ti sọ bẹ́ẹ̀ lára ọ̀rọ̀ rẹ̀ ló ti sọ bẹ́ẹ̀ tí Jésù wí nínú ọ̀rọ̀ rẹ̀ tó yẹ fi wọn mi Jésù kọ́ ló sọ Kristi ọmọ Jésù àwọn ọmọ Jésù ara èmi mọ Jésù tálẹ́ni tó bá sọ tó bá sì Jésù. ìwọ ìwọ kóòtù ló bá tẹ́ bá Pọ́ọ̀lù ní. Yes, it's still the same scripture. You said I should not go to my temple. Paul is the administrator of gospel before. Okay. Sọ́ọ̀lù nígbà tí Ọlọ́run wá mú Ọlọ́run mú tó olùkúwàdà tó di Pọ́ọ̀lù. So he is the man that now loves gospel. Evangelist Ezekiel chapter 9 from verse 3 to 7. Afẹ́mi tí Paul bí ṣe. Àlè Pọ́ọ̀lù. Ó sì ṣe bí ó ti ń lọ ó sì súnmọ́ Dámásù lójijì láti ọ̀hún wá ìmọ́lẹ̀ sí ìmọ́lẹ̀ níká ó sì ṣubú lulẹ̀ ó gbọ́ ohùn tó ń fọ̀ sí pé Sọ́ọ̀lù Sọ́ọ̀lù èyí ṣe tí ìwọ fi ń ṣe lónìí sí mi ó sì wí pé ìwọ ta ni Olúwa Olúwa sì wí pé èmi Jésù ni ẹni tí ìwọ ń ṣe lónìí sí ohun ìrora ni fún ọ láti tàpá sí ẹ̀gún ó sì wáyé ẹnu sì yá ó ní Olúwa kí ni wọ́n fẹ́ fi èmi tó ṣe Olúwa sì fún pé dìde kí o sì lọ sí ìlú náà a ó sọ fún ọ ní ohun tí ìwọ ó ṣe. àwọn ọkùnrin tí wọ́n sì gba ayé àjò dúró kẹ̀kẹ́ pamọ́ wọn lẹ́nu wọ́n ń gbọ́ ohùn náà ṣùgbọ́n wọn kò rí ẹnìkan. Now evangelist ohun ta náà ń gbọ́ àwọn ológbóhùn. They are hearing the voice of God who is speaking to God or Jesus. Yes, only mi ni Olúwa. Jésù. They are hearing the voice of him. Àwọn mélòó náà gbọ́ ohùn yẹn ṣé Paul nìkan ní agbèrègbè àwọn tó ń jọ ń lọ. Gbogbo àwọn tó. Verse 7 ẹ̀ka verse 7. Àwọn ọkùnrin tí wọ́n sì bá ń yẹ àjò dúró kẹ́kẹ́ pamọ́ lẹ́nu wọ́n gbọ́ ohùn náà ṣùgbọ́n wọn kò rí ẹnìkan. So gbogbo ọlọ́jọ́ gbọ́ the voice of God. Of Jesus. Gbogbo ọlọ́jọ́ gbọ́ ọ̀wọ́n rí Jésù ẹ máa dé o. Gbogbo ọlọ́jọ́ gbọ́ pé Sọ́ọ̀lù má pa wọ́n tán wọ́n jọ gbọ́ ni àbẹ́ẹ̀kọ́. wọ́n gbọ́ òun náà. Ẹ wá ṣe A22 same àtàpọ̀sùn yẹn 22 A22 láti bá 6 to 9. Wọ́n ń gbọ́ òun náà. ṣùgbọ́n wọn kò rí ẹnìkan. Verse 6 to 9. Ó sì ṣe bí èmi ti ń lọ tí mo sì súnmọ́ etí Damasku ní ìwọ̀n ọjọ́ kan rí lójijì ìmọ́lẹ̀ ńlá mọ́ tí ọ̀run wá yí mi ká mo sì ṣubú lulẹ̀ mo sì ń gbọ́ ohùn kan tó wí fún mi pé Sọ́ọ̀lù Sọ́ọ̀lù èyí ṣe tí wọ́n fi ń ṣe lónìí sí mi èmi sì dáhùn wípé ìwọ ta ni Olúwa ó sì wí fún mi pé èmi Jésù ti Násárẹ́tì ni ẹni tí wọ́n ń ṣe inúnibíni sí. Àwọn tó sì wà pẹ̀lú mi rí ìmọ́lẹ̀ náà nítòótọ́ ẹ̀rù sì bà wọ́n ṣùgbọ́n wọn kò gbọ́ ohùn ẹni tí ń bá mi sọ̀rọ̀ mo sì wí pé. ó tó ọgbọ́n àwọn ògbóhùn. wọn ò gbọ́ ohùn. verse 9 ẹ tó kà. wọn kò gbọ́ ohùn ẹni tí ń bá mi sọ̀rọ̀. ẹ lọ sí Acts 9 verse 7. wọ́n gbọ́ ohùn. wọ́n sì jọ gbọ́ ohùn náà. ẹ ti lọ sí Acts 9 7. ẹ kí wọn gbóhùn mẹ́ẹ̀ ẹ lọ sí Acts 9 verse 7. ṣùgbọ́n wọn kò gbóhùn etí bá mi sọ̀rọ̀. Acts 9 verse 7. Acts 9 7. ẹ̀yà adájọ́ ẹ̀jọ́ Acts 9 7. àwọn ọkùnrin tí wọ́n sì gba ìyàjò dúró kẹ́kẹ́ pamọ́ wọn lẹ́nu wọ́n gbọ́ ohùn náà ṣùgbọ́n wọn kò rí ẹnìkan. èwo lọ́tọ̀ ọgbọ́n àwọn ògbóhùn. Now God also himself was there at the event. Òun yẹn ni Ọlọ́run bá sọ̀rọ̀. Actually the voice ohun ni gbogbo wọn tó wà ń bẹ̀ wọ́n máa gbọ́ òun nìkan ló mọ message tọ́lọ́run bá sọ. ọgbọ́n àwọn ògbóhùn ní ìsọ̀rọ̀ message. So it was God that can get the only message because God was coming because of God. àbí wọn kò gbọ́ ohùn. àwọn mélòó. All of them that were happy. ẹ lọ 22 verse 9. Nǹkan tó sọ oyè o he is not talking to himself he is also part of those that had the voice in chapter 9 verse 7. Now the main message of the voice
voice. Anything can be a sound. If I do like this now, ohun ni gbogbo wa là ń gbọ́. In a voice, anything can be heard. In a voice, anything can be heard. Sound àti voice kan náà ni. Sound voice kan náà ni. Ohun ni. Ohun àbí voice. Voice. Voice náà sọ bó ṣe ohun. Oye sound. Òyìnbó là. The voice and sound. What voice? Hello, that voice. Sound. But there is another part of English that say we have something we call voiceless consonants, and those voiceless consonants, they cannot be sounded. And we have the voice sound. Now, the voice sound, the voice sound, aláwọ̀ tó ń lọ soundy voice ìjọgbọ́n sound àbọ̀bọ̀ sound. And we can also use voice as ẹ̀yà ló sound. Of course, sound. Ṣọ́gbọ́n sound àbọ̀bọ̀ sound. Àwọn tó ń lọ gbọ́ sound, but it was only for Òjìyàn 22 ṣọ́gbọ́n sound. They have no, it's not that sound. Ṣọ́gbọ́n sound bẹ́ẹ̀ ni o sọ message. Did they hear the sound or not? It's a sound. Did they hear the sound? They hear the sound. 22 go. 22. It was God that was saying what God is saying. Alone. Yes. Sound. Sound. Yes. Wọ́n tó gbọ́ ohun. Ó ní àwọn ọ̀gbọ́n kan tí òun sọ. Wọ́n ọ̀gbọ́n kan tí ẹni tí òun. Irọ́ rẹ̀ tún kà. Kí lẹ̀ ń kà? 22 verse. Verse 9. Kí lẹ̀ ń kà? Kí lẹ̀ ń kà? Kí lẹ̀ tún padà? Kí lẹ̀ ń kà? Mi ilẹ̀ parọ́. The men with me saw the light, but did not hear the voice of the one who was speaking to me. Ẹni tí bá mi ń sọ̀rọ̀ ẹ lọ bá 7 yẹn gé. 9 verse 7. The men who were traveling with Saul and stuff and not saying a word, they had the voice but could not see anyone. They heard the voice. Ìyẹn ni wọn ò gbọ́. Ilé iná gbọ́. Ẹ wá ní ó sáùndì ni. Ó yẹ jọra wọn. Ẹ jẹ́ pọ́sì díẹ̀ náà. Ẹ jẹ́ àdìfọ́lọ́ náà. Allah Akbar. Wọ́n bọ̀. Má sùn o. Ẹ bá yá ọ tó sùn sí ẹwà àwọn eléyìí ti sùn nínú ewu náà. Ewu gidi náà. Ẹ má wọrí. Ìwọ̀sẹ̀ máa máa wo tiẹ̀. Lálẹ́ yìí ẹ bá sùn. Ẹ bá yá ọ tó sùn bẹ́ẹ̀ sẹ́yìn. Nínú ewu náà wà o. Ojú ewu ni ó dangerous ni ó dẹ́. Bó bá yẹ bẹ́ẹ̀ ga tó láyé gbé ọlọ́run tóbi lẹ́ẹ̀mejì bẹ́ẹ̀. Alhamdulillah. Ẹ jẹ́ àwọn ẹlẹ́ẹ̀mejì náà. Ẹ̀yà sáré gba owó wáyà wa kò tí ì pé ẹ máa kọ́ àwọn kìí tí wọ́n ṣe pé òfò bá san ìkìlọ̀ máa gbà báwọn tó gbà yóò gbégbé. Wà á 100 naira 100 naira pásítọ̀ evangelist kan múlẹ̀ 100 naira ṣọpẹ́ ó di méjì ẹ má jù bẹ́ẹ̀ ó di mẹ́ta ó di mẹ́rin ó di tó bá dé nọ́ńkà nínú ó di mélòó ó di mẹ́ta ó di mẹ́rin ó di márùn ó di mẹ́fà ó di méjì ó di mẹ́jọ nọ́ńkà nínú ó di mẹ́sàn ó di mẹ́sàn báyìí láti wá ó di mẹ́sàn ó di mẹ́sàn ìwọ ọmọwé ó di chọ́ọ̀chì ló ń lọ àti béèrè. Mọ̀túnráyọ̀ church Mọ̀túnráyọ̀ lọ. Arrive here on evangelism. Okay, the same church. Okay, pastor yín wọn. Okay. Oya kí ni ìbéèrè? What? Dúró. Àríwí kan fẹ́ ṣẹlẹ̀ nìyẹn o. Evangelist ẹ̀ ló jókòó ẹ̀, pastor ẹ̀. Èmi àti ọ̀sìn jọ sọ̀rọ̀ tí ilé ìwé tàbí jọ sọ. Kí
ni wọ́n fẹ́ mọ̀. Ìkàtọ́ lọ bá fún mi lọ́kàn náà ní pàṣẹ. ok máa sọ kò sí wàhálà kò bá yẹ. mo sọ kó lè wọ ìjọba ń jẹ́ ìsìn lọ́dọ̀. Iṣẹ́ ìṣòwò. ok yẹn kẹ̀lẹ́ kọ́ máa sọ yẹn lọ́wọ́ gbá. First and foremost. ẹ jẹ́ gbọ́dọ̀ mẹ́ náà. Lórí ìkàtẹ́ ìgbóhùn sí. ok. Ẹni Jésù gba ìdá mẹ́wàá. mo ní kò gba ìdámẹ́wàá ọrẹ dáńgbà ló gbà. Kò gba ìdá mẹ́wàá. kò gbá rí. Kò gbá rí. kàkó gbà tí ó tún ṣe fún àwọn tó ń sọ àtàwọn tó ń gbà. ìfẹ́ bá jẹ́rìí ká ẹ yọ. ṣí ibi tó ti gégùn fáwọn tó gba ìdá mẹ́wàá. ẹ̀yin náà lè máa ṣe ẹ ṣí Luke chapter 11. opponent ẹ Malak chapter 3 ó sọ wípé ènìyàn ó wà àjẹ ọlọ́run ẹ ní máa òde. gbọ́ ọmọ ẹ máa yẹ ṣùgbọ́n ó pàtẹ́wọ́ pé kó tún àtẹ́wọ́ yẹn pa ẹ tún pa èyí kọ́ ẹ̀yìn ẹ̀ pàtẹ́wọ́ ni àwọn tó pa lẹ́yìn ẹ máa ẹ̀kú súnmọ́ bí ẹ̀yọ́ fún ọ̀pọ̀ náà tí mo sọ àìsíwájú Málákì I have said it at ẹbí sẹ́ dáadáa mi gbọ́ yín o. I've said it on earlier stage that I see you as gospel prophet. Exactly. And this àtẹ́wọ́ tó ń pa ẹ̀ ó dis attention. and this with view of things and this now I know èmi kọ́ àwọn tó ń pàtẹ́ ogun bá wù. I'm saying it's like you want it's not I'm told it's not about argument. no ẹ̀gbọ́n tí mò ń sọ ṣẹ́rí ẹ̀yin lè ṣe mistake kan. No, the way you have been ẹ máa ń responding gbọ́ the way èmi your actions have been. èmi kọ́ ṣé wọ́n lè padà wọ́n fi mi ṣẹ́gbọ́n They padà. have been clapping and they have been Clapping, they have been hailing you. iná òde kan ló yé mi náà. They are hailing you. How? máa sùn ó léwu yẹn ní èlì. But ṣé àtẹ̀wọ́ tó ń pa yẹn ó jẹ́ kó yé mi pé èmi ọmọ tèmi ń sọ ẹni ọmọ tẹ̀ ń sọ. no. mo ń bọ̀ ẹni máa ń kọ́ padà That's fún why mi. that is it. Because they know what irú àwọn náà ìbí kọ́ padà wà ní padà wò. they are clapping to appreciate. not me you. They are clapping to appreciate what ó lè yẹ ìyẹn àgbẹ̀kẹ́ lè yẹ yìí nígbà mo ti kúrò mo kúrò ẹ̀gbọ́n ọ̀hún àpàtẹ́wọ́ ṣe kó tó ń ṣépè fún mi. wọ́n á ní ẹ máa pàtẹ́wọ́ yẹn tó ayé. Don't twist the action. ẹ̀yin òkú ẹ̀ tó ń sọ èmi gbọ́ tó ń sọ lẹ́yìn. Èmi náà mọ point. wọ́n ẹ̀mí kọ́ra wà ń lọ ẹ máa sọ yẹn lọ. Malak chapter 3 verse 7. ok Ó ní ènìyàn ó wà àjẹ ọlọ́run lé òní bí. èmi ti yàtọ̀ ẹ̀fọ́ ní kàràmà yìí. now account number first bank ni o account number wa rè 307 83 462 49 307 83 46249 account name Risalatul Aki Risalatul Aki Dawa Society International. Now mo gba rìmọ́lá kiri kẹta. Malak chapter 3 number 7 downward. Okay. Ó ní látọjọ́ bàbá yín wá lẹ́yìn tí yapa kú ní ọ̀nà mi. Okay. Ẹ ṣe padà sí mi. Okay. Ló sì ṣe padà sí yín. Ẹ ṣé. Pé olúwa àwọn ọ̀gbọ́n wí. Ẹsẹ̀ kẹjọ. Ènìyàn ó wà àjọ ọlọ́run Lọ́dún ní lè òní. bí ẹ̀yin sì wí pé Ẹ̀yin sì wí pé nípa báwo la fi jà ọ́ ní òní. Nípa Nípa ọrẹ àti ìdá mẹ́wàá. Verse 9. Yíyé lè ní òfin yíyé nítorí pé ẹ̀yin ti jà mí lóore. Àwọn tó san ọrẹ àti ìdá mẹ́wàá. Verse 10. Ó ní ẹ mú gbogbo ìdá mẹ́wàá wá sí ilé ìṣúra. kí oúnjẹ Kí oúnjẹ bá lè wà ní ilé mi. ẹ fi yín dán mi wò. Ẹ̀yin fèrè tán mi wò nísinsìnyí. Bí ìbáṣepẹ̀ sọ̀rọ̀ sílẹ̀ fún yín, kí n sì tú ìbùkún jáde fún yín. Tó bẹ́ẹ̀ tí kì yóò ṣe ajẹnirun bí, tí kì yóò ṣe ajẹnirun, tí kì yóò ṣe ètò láti gbà á. Verse 11, ó wá wípé èmi ó sì bá ajẹnirun wí nítorí yín. Náà fún àwọn tó bá sọ ìdá mẹ́wàá, the Bible made it understand wípé wọ́n á bá ajẹnirun wí ẹ má ti lọ nítorí sí wọn. Málákì yẹn má jẹun tàbí má jẹun láyéláyé. His Old Testament. Kí ni Bible sọ nípa Old And it's Testament? part of the scripture. Kí ni Bíbélì sọ nípa Old Testament? Ẹ ṣí Hebrew chapter 7. Ẹ lọ́wọ́ bọ́sì Málákì. Let me go to Malachi. Ẹ ẹ ẹ kìsìkì àkà Hebrew chapter 7 verse 8 gbọ́n tó wí. Kí ni má jẹun láyéláyé kí ni Bible sọ nípa ẹ̀? Hebrew orí kejì ẹsẹ̀ kẹjọ. Hebrew chapter 7 verse 8.
chapter. We should mention 7 verse 8 Hebrew. Àti níyìn àwọn ẹni kíkú gba ìdámẹ́wàá. Hebrew 7 verse 8. Àti níyìn àwọn ẹni kíkú. I will 8:7 chapter verse 7. Máa sún o. Nítorí ìbá ṣe pé má jẹ̀mú ìṣáájú. Hebrew chapter verse 7. Nítorí ìbá ṣe pé má jẹ̀mú ìṣáájú. má jẹ̀mú ìṣáájú. Má jẹ̀mú ìṣáájú ni. Má jẹ̀mú ìṣáájú. That is the last covenant. Old Testament. The old covenant. Now, it's not here. It's not talking about the main scripture here. Ó ní nítorí má jẹ̀mú ìṣáájú ni. Kò lé àbùkù. Ǹjẹ́ àkìbá ti wá àyè fún èkejì? Èwo ni àkìyájú, èwo ni kejì? It is new. And now, we don't refer it to be the compiling of the two scriptures. Ẹ máa gbọ́ o. You don't use that. It's not, if you read the scripture now, Ẹ sọ ní Yorùbá. okay, tẹ́bàkà Ìgbóná tẹ̀fẹ́ mú wa ẹ̀. tabaka lóyìnbó, Ẹ̀ka Yorùbá. tabaka lóyìnbó, Yorùbá ni, tabaka lóyìnbó, má jẹ̀mú ìṣáájú. Kò bá lé àbùkù. Ǹjẹ́ àgbà ti wáàyè fún èkejì nítorí kó rí àbùkù lára wọn. ó wí pé kíyèsí ọjọ́ ń bọ̀ lóluwà wí tẹ̀mí ó gba ilé Ísírẹ́lì àti ilé Júdà máa bá wọn dá má jẹ̀mú titun. Èwo ni máa jẹ̀mú tó ti kọjá Now, ẹgbẹ́ là á let me see an English version. gbé fún wọn. Tèmi gbàgbọ́ ni pé ìtọ́sọ́nà máa jẹ̀mú láéláé ó ti ní àbùkù. Ìdámẹ́wàá ti ní àbùkù. Yóò ṣiṣẹ́ Má jẹ̀mú ìṣáájú. kí ni máa jẹ̀mú ìṣáájú? Bẹ́ẹ̀ni. If there had been nothing wrong with the first covenant. Yeah. Now this is different things according to English Kí interpretation. ló ń pè ní first The word covenant? is used. The word that is used to compile the scripture is Old Testament and New Testament. Now. Májẹ̀mú yẹn ó yàtọ̀ sí májẹ̀mú eléyìí ó sọ nípa covenant. Everybody can make a covenant with anybody. Ṣàlàyé first covenant The sẹ́ẹ̀. first covenant that you are talking about. Now bíbí ìṣèṣọ́ ó sọ nípa májẹ̀mú. Májẹ̀mú nìyẹn kò refer sí the whole scripture because it's being used as Old Testament. It's not saying English is not saying Old Testament. It's not saying First Testament. It's saying First Covenant. So let's express ourselves very well. It's saying First Covenant. Ẹ farabalẹ̀. Kí ló ń pè ní májẹ̀mú? Kí ló ń pè ní covenant? Májẹ̀mú òun ni wọ́n pè ní covenant lóyún. Báwo a sọ pé ìbáyìí kí májẹ̀mú ìṣáájú? But the covenant Kí ni májẹ̀mú yẹn gangan? the covenant used is not what it is used for the compilation of the scripture. That is what I'm saying. They did not say first covenant. They said First Testament. Ìwé la tó sọ yìí, bá a gbé fún wọn. Torí kò fẹ́ yé mọ́. For the compilation of the Inú ẹ̀ tún ka, ìtọ́ wà bẹ́ẹ̀ ni first bá mi covenant. ka ẹ̀ tún wà ló bá wù ẹ̀. Ẹ̀gbọ́n mo tó wà bẹ́ẹ̀ ni first covenant. Ìrọ̀sẹ̀. Kì í ṣe First Testament. Ìrọ̀sẹ̀ àní ẹ̀ka mẹ́ẹ̀. Kí ló wí? 8% bá mi ka ló tiẹ̀. If there had been nothing wrong with the first covenant, not testament. Bọ̀ sẹ́, ẹ bá mi ka ẹ̀ má ga tọ̀wọ́ ẹ̀. That is what I'm trying to Mo ń bọ̀ sẹ́. nítorí ìbáṣe pé májẹ̀mú ìṣáájú ni. Ok, Yorùbá nìyẹn. Ẹ bá ń pé King James bẹ́ẹ̀ yẹn náà. English fẹ́ dára lálẹ́. Covenant, Testament. King James nìyẹn náà. King James nìyẹn náà. Universal Standard nìyẹn. NIV nìyẹn. Ó ti sùn lọ. King James nìyẹn mẹ́yẹn sẹ́. Yorùbá nìyẹn. Yorùbá ní English la fẹ́ lò. Covenant náà ló wà bẹ́ẹ̀. Kọ́mínà ló wà bẹ́ẹ̀. Nínú English ni King James. Kí ló ń pè ní covenant vemo? Máa jẹ́ ìwọ̀n náà pè ní covenant. Máa bèbè kí ló ń kí covenant yẹn kí ló túbọ̀ láti máa covenant tí ò dáa mọ́. Kí ni covenant? Kí ni covenant máa jẹ́ ìmú ìṣáájú? Pẹ̀lú máa jẹ́ ìmú ìṣáájú yẹn wà. Chapter 8. Verse 7. Ìwé ni
májẹ̀mú ìṣáájú yẹn. tó lè lo testament o testament yẹn language mi ni o. 8:7. For if that first covenant had been faultless. So the Bible is not speaking, it's not saying testament. Okay. Testament covenant. Yorùbá yẹn dà. Yorùbá májẹ̀mú ìṣáájú. Ẹ farabalẹ̀ náà. Ohun tó ń sọ bẹ́ẹ̀ ni májẹ̀mú tó bá àwọn la fẹ́ lò ẹ farabalẹ̀. Májẹ̀mú la fẹ́ lò àbí. bẹ́ẹ̀ni. Now ṣé Yorùbá yẹn lè. is both English and Yoruba. Ẹ bá gbé pure Yorùbá. Yorùbá ni. Mọ́dà. Ẹ bá pure Yorùbá ẹ dáhùn wọ́n ti gbé fún mọ́dà. Covenant ló dáwọ́ lálẹ́ o. So as well we have different ẹgbà ilé ìsà. structure of it. Ní tí mo fẹ́ ètò wa májẹ̀mú láéláé òun fẹ́ lò. òun ni ẹ bẹ̀. Kí ló ń kọ síbí? Májẹ̀mú láíláí ni. So kí ló ń pè ní testament? The Old Testament. Kí ló ń pè ní testament? If we see a Kí ló ń pè ní dictionary, testament? let us see a dictionary to put that Kí right. ló ń pè ní testament? Ẹ jẹ́ kí wọ́n wá dictionary kan kàkà bẹ̀rẹ̀. Evangelist. Let's read dictionary and read what testament Ṣé ó is. sọ pé àwọn tó kọ ilé ìwọ̀n mọ No, dictionary? this is about English. Now there are some words that have the same thing and of the same of different meaning. Evangelist. Kí There ló are ń many pè places ní we use the same testament? word in many sentences but we mean the same. Àbúrò, kí ló ń pè ní testament? You don't know now. Let us check dictionary for that. Sí Bible ilé ìkọ́. The Bible is talking about covenant and Ó ṣe living people. wo kí ló ń It's not the Old Testament. Testament. Kí ló ń pè? Májẹ̀mú láíláí. Kí ló ń pè testament túmọ̀ sí ẹ̀? No, you can, let us use dictionary to explain testament. That is what I want us to do. No, let us agree that the writer of this book made a mistake. I'm not agreeing like that, but let us bring it to show everybody here that testament also means covenant. Then we agree. Evangelist. No. Which means ẹ máa gbọ́ the writer of this Bible. And you cannot be twisting it for me and I'm No, accepting now. it. If there is a dictionary, we have many people with mobile dictionary. Let us bring it out to show you that testament means covenant as the same in English. Evangelist tá a bá ti wá rí i kà pé inú dictionary testament I will not mo ń bọ̀ sẹ́ I will not mo ń bọ̀ sẹ́ mo ń bọ̀ sẹ́ tá a bá rí i kà pé testament is kò covenant. túmọ̀ sí covenant Yeah, túmọ̀ ilé òpùrọ̀ ni wọ́n dé. Worship, that means what that Bible is saying is not about compilation of the whole book. It's talking about a specific act called covenant. ẹgbà wo ni dictionary ni bá mi kà jáde. Now, testament, a profession of belief. Ó yàtọ̀ sí ẹ̀jẹ̀. A profession of belief. No, that is one. Ó yá. Two, either of the two main parts of the Christian Bible. Then, Then three, a legal document declaring a person which is regarding the disposal of their property when they die. Then four, strong evidence for something. No, ẹ̀ka tú. The two, either of the two main parts. Compilation. Sẹ́nu ẹ̀ nà ọ́ kí ló ń pè é. Wọ́n mọ̀ pé kọ̀ọ̀kan pé compilation ní Kí ló ń pè é? ẹ̀jọ́ ọ̀pọ̀ tí mo sọ compilation bíbélì the first and the second is used as testament but nínú ebéèrú yẹn kì í ṣe compilation ló sọ. Ó túmọ̀ sí pé. He's talking about no he's not talking about testament there Ẹ ṣeun. he's speaking about a Evangelist. profession of belief kọ́ lè gbàlà wọn bọ̀ ọkọ̀ tí wọ́n ṣe láti gbọ̀gbà wọn bọ̀ láti ìdájọ́ nílà ní àyàwá. Evangelist ó túmọ̀ sí pé testament kan náà pè ní májẹ̀mú. Testament kan náà pè ní covenant Ẹ̀yẹ májẹ̀mú. tó tú kíní ìtukùtù ló tú sí ní bẹ́ẹ̀lì ìsọkúsọ ló sọ. No, we don't use that statement. There are many words in English that are the same word, the same meaning, but they have different meaning. Now okay mo ti gbọ́. Now nísìnyí májẹ̀mú láíláí sọ pé ká gba ìdá mẹ́wàá. Yes. Ẹ ṣí Luke chapter 11. No, Matthew 23
verse 23. májẹ̀mú sọ pé ká gba kó jẹ́ ìgbàgbọ́ ilé ọlọ́run kí ni Jésù sọ pa ìdámẹ́wàá. Mark the 3 verse 23. ètò ìlú fún ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè. alágàbàgebè. yes nítorí tí ẹ̀yin san ìdámẹ́wàá ní tí. sọkọ kí lè ka mẹ́. nítorí tí ẹ̀yin gba ìdámẹ́wàá. minti ìdámẹ́wàá minti. ẹtún kà. nítorí ẹ̀yin san ìdámẹ́wàá minti. irọ́ wa bá mi kà jáde. ègbé ni fún yín ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè nítorí tí ẹ̀yin gba ìdámẹ́wàá míntí. that is evangelist wọ́n gbà wọ́n san wàhálà mi tún ṣe san méjì yẹn wọ́n. nítorí pé ẹ̀yin san ìdámẹ́wàá minti. bá mi kà tọwọ́ ẹ̀ wàhálà ti dé. ègbé ni fún yín ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè nítorí tí ẹ̀yin gba ìdámẹ́wàá míntí. wọ́n sọ àbọ̀ ń gbà. náà ọkọ̀ wọ́n sọ àbọ̀ ń gbà. ẹni tó sọ àkọsẹ́ pọ̀ ní ìsàlẹ̀ that is different translation. bí Yorùbá ṣe ẹgbọ́ ṣe covenant wọ́n ní Yorùbá pé this is interpreted in different translations. sá kí ni ìyàtọ̀ gbà. àbúrò mi ó ṣeun gbà. we have translations they don't say passions. ẹjọ ẹ fara the balẹ̀. way we speak English is different from the way we speak it. leave me oya. no you are very good with scripture. evangelist ẹ má dàrú ẹ má wọ tí ẹ ti fọwọ́ pa kínní yẹn. irọ́ wọn bá bá. ṣe sọ òyìnbó wa ní ẹ fara balẹ̀. ẹ̀rọ sí bó ṣe sọ lọ́hùn. evangelist they have different translations. evangelist àbúrò mi ooo. you cannot make it together. evangelist you have different things. evangelist evangelist Yorùbá lẹ́yìn àbí English. ẹ ṣí ẹ ṣá farabalẹ̀ o ẹ ṣí a sọ English o Yorùbá we can also do it. we also speak. ẹ ṣá farabalẹ̀ ṣe Yorùbá lẹ́yìn ká nà ẹ má yà á dàkí. it is the truth. I'm not here to argue anything. ẹ farabalẹ̀ a ní ẹ ṣe sùúrù ẹ ṣá máa gbọ́ o sán gbà ṣé kan náà ni. mo ti bèèrè question lọ́wọ́ iṣẹ́ má bèèrè. mo ní kí ni ìyàtọ̀ sọ́ọ̀mù ti gbà. o ṣeun gbà sán mo wá nítumọ̀ ìyàtọ̀ ló wà mí. that is the two things that need to ní be. ìgbà yín wí ẹ tí mo bá wí ní. the two things that need to do is giving and receiving. ok ẹ̀yà ṣe báyìí. you cannot give without receiving. farabalẹ̀ evangelist àbúrò nílò ní báyìí wòye mo lọ́ọ́ dẹ́nà gbà mo sanwó àmì gbé fún mi gbà ìyàtọ̀ ló wà mí. ẹ ìgbà kan lọ́wọ́ mi mo lè gbé. kò ṣe o mo gbà ìwọ san ṣé san àti gbà kan náà ni. sàbí àti ìjáwó ti ṣe. Now this is one thing I want you to know is this. This is it, clarify it. That is a market language. Buy and sell. Now, take, I'm giving you your money for something and you will also give me back. So you cannot do about deceiving. When you are not talking about giving. evangelist ẹ ṣe sùúrù bá mi ṣí bẹ́ẹ̀ padà. A ò lè sọ nípa sísan, tá a bá sọ nípa gbígbà. ẹ ṣá farabalẹ̀ 23:23. Two works together. a ní ẹ ṣá farabalẹ̀. The same thing that says, ẹgẹ́ ti mi ní don't ìsìn. twist the scripture. ẹ ṣá farabalẹ̀. Matthew. 20:23. Yorùbá la fẹ́ sọ àti sọ English o. ègbé ni fún yín. ẹ máa gbọ́ o. You don't combine, you don't condemn English. ẹ ṣá farabalẹ̀ That's àti why English. translate it in English. ègbé ni fún yín ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè nítorí tí ẹ̀yin gba ìdámẹ́wàá míìtì náà bá mi ka eléyìí náà torí tí ẹ̀yin gba ìdámẹ́wàá ègbé ni fún míìtì. yín ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè nítorí tí ẹ̀yin gba ìdámẹ́wàá míntí. ṣe sùúrù ẹgbẹ́lẹ̀ wa ka ilé ka. ègbé ni fún yín ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè nítorí tí ẹ̀yin san ìdámẹ́wàá míntí. wọ́n ń sún àbí wọ́n ń gbà. Now, because I don't saw it, it's not about the language. It's not about the language. What we want to get from this is the
Ìjẹ̀bú ṣe máa sọ Yorùbá ẹ̀ ó yàtọ̀ sí bí Yorùbá Ọ̀yọ́ ṣe máa sọ tiẹ̀. Sir, Azumi ìlà yìí pásítọ̀ náà. Ẹ máa gbọ́ Azumi. Ẹ wá pe àwọn mẹ́mbà yìí. Okay. Ẹ wá san ìdá mẹ́wàá. Wọ́n wá bọ́ta. Wọ́n san ìdá mẹ́wàá. Ṣé yóò gba ìdá mẹ́wàá lọ́wọ́? Èmi máa gbà á, àwọn máa sọ ni. Èmi kọ́ ni máa sọ. Nínú èmi máa gbà lọ́wọ́ wọn ni. Èmi ò ní sọ. Ṣé tí máa sọ ni? Fún ta ni? Yes, you are going to Fún ta ni? No, for who? Wọ́n ní ìdá mẹ́wàá àti ìtẹ́yìn ìdá àbíbá ẹ̀sìn. Ọ̀rẹ́ lélẹ̀. Ọ̀rẹ́. Wọ́n ní fẹ̀sùn pàdé. O ṣeun, bá mi ṣí Luke chapter 11 verse 42. Ìdájọ́ wà bẹ́ẹ̀. Wait, this is another perception. Ọrẹ àti ìdá mẹ́wàá ìyàtọ̀ wà. Ilé ó ṣe ìdá mẹ́wàá. Ọtí nìyẹn sí ọ̀rẹ́. Ìyẹn ni Jésù Ìlú náà. ọ̀rọ̀ ìdá mẹ́wàá. Ìdá mẹ́wàá nìyí tí kò yá àwọn ènìyàn. Bí Ọlọ́run ṣe fi lélẹ̀. Ohun téèyàn bá ní ọ̀nà ìdá mẹ́wàá ẹ̀ is not even talking about money alone. You may not bring money to the church. Ó lè jẹ́nu iṣẹ́ tó ń ṣe. Ìdá mẹ́wàá nǹkan tó dé yẹn nínú iṣẹ́ yẹn gbogbo wa. It's not all about money. Ẹ jókòó, ìdẹ́gbọ́ tiẹ̀ là ń lọ. Lọ́dún tó dára lálẹ́, wọ́n gbà wọ́n sọ́ là ń lọ. Now, àti ẹ jókòó àtúnṣe ní ti ẹ jókòó. Now, Jésù sọ pé gbà fún àti ètùtù ayé wa wọ́n ń sìn yáfi yẹn lẹ̀. Now, Jésù sọ pé ègbé ni fún ẹ̀yin Farisí àtẹ̀yìn akọ̀wé alágàbàgebè torí pé ẹ̀yin gba ìdá mẹ́wàá mi tí kí ló ṣe fún wọn yẹn kí ló sọ kí ló túmọ̀ ẹ̀. Why does he have to curse them for what cause? Mítì yẹn lọ́dọ̀ sí inú mi. Irọ́ wọn fowó sọ́ngbà yẹn nà án. Kí wọ́n á fi sọ́sà. Bí ewé bẹ́ẹ̀ bí kán lọ rí oko kán kó ṣubọ̀ kán san ìtumọ̀ sí yẹn. Yes. Àmì ìbáyọ̀ náà jẹ́rìí sí. Now, Tí Jésù á ṣépè. Ègbé ni kí ló gbé ní? now what is me? Ọ̀dọ́ yìí sọ pé mi ti Hebrew chapter 8 verse 7. Ìsọ̀rọ̀ mi tí. Àwọn náà láì tán sọ yìí. Very set to play for It is the order of God for everybody to pay Ẹ̀kọ́ tithe. sí wọn. Jésù sọ pé ègbé ni fún yín. Ọlọ́run náà sọ wípé nínú Málákì, yíyé lèmi ó fi yíyé torí kẹta mi ò lè dá mẹ́wàá. Evangelist, ó lè gbé ẹ̀gẹ́ tì mí o. It's the same thing. Muslim lèmi o, Christian ẹ̀yin o. Yes. Jésù ṣépè fún àwọn tó ń sọ̀dá mẹ́wàá. Ọlọ́run máa fi yín retí ẹ̀ bá sọ. Táyà gbàgbọ́ náà méjèèjì. It's the same. Lọ́nà o. Now, kì í ṣe ìdá mẹ́wàá. Òun ni kì í ṣe ìdá mẹ́wàá máa sọ lọ́kọ̀ sọ́mẹ̀ yẹn. Now, let's read and be clarified. Nítorí that is okay, this is Hebrew. Ẹ̀jẹ̀ adákẹ́ o ẹ̀ fi ní àkílódé. No, it's not Èmi about orí a. It's what is the knowledge you know about. It's not about fight. It's not about fight. Where is that? That is Luke, abi. Luke 11:42. Jésù ní kò ní dábẹ́ bá gbàdá mẹ́wàá. Luke 11:42. Gbà sán. Nǹkan àdúgbò fọlọ́run. Luke 11:22. 42. Ṣùgbọ́n ègbé ni fún yín ẹ̀yin Farisí nítorí pé ẹ̀yin á máa san ìdá mẹ́wàá mi tí pọ́nmá àti irú ẹ̀ àti gbogbo ewébẹ̀ ṣùgbọ́n ẹ̀yin gbójú fo ìdájọ́ àti ìfẹ́ Ọlọ́run wọ̀nyí ni ẹ̀yin ìbá ṣe ẹ kì bá sì ti fi èkejì sílẹ̀ láì ṣe. Now it's not against tithe yet totally. Mo ń sàn ìdá mẹ́wàá pé lọ́jà lè wá sí mo wá sàn ìdá mẹ́wàá òní. Ohun tó ń sọ ni pé tó bá ń sàn ìdá mẹ́wàá tó dúró nínú òfin tó làálẹ̀ fún ẹ. Your ìdá mẹ́wàá is not neat. Read the scripture fully and explain it. Now, evangelist, why does he have to use alágàbàgebè? Ní alágàbàgebè ìtumọ̀ ẹ̀ ní Yorùbá ni pé ẹni tó ń ṣọ̀tún tó ń ṣòṣì ó pe funfun ní dúdú. Olóńjà lè wá, owó àwọn òpin tó bá mú ìdá mẹ́wàá lè wá Ọlọ́run á máa ṣàánú ẹ̀. You are deceiving yourself. Ẹ farabalẹ̀, ẹni tó ń gbà ní Jésù bá wí, kò ń ṣe ẹni tó ń san. It's almost àtẹni tó ń san àtẹni tó ń gbà. Ní ẹ farabalẹ̀, ẹ fara ooo, evangelist. Ẹ̀dùn. Ẹ gẹ́tì mi. As a pastor, I know the categories of people I'm leading in the Evangelist. church. Fíìtù ni wọ́n èèyàn kan wá dé lójijì. Ó náà fẹ́ sọ ìdá mẹ́wàá 100 million fún mi. Mo kàn tẹ̀ tábẹ́ mi ò bí ẹ́. Which what are you doing? It's my right
to know where the source of the tithe is coming from. Pastor. You must pay it only. Pastor. That is what the Bible is saying here. Ṣẹ́rí Kò sọ pé kò àgbẹ̀rẹ̀ kò tako ìdá mẹ́wàá. ẹ farabalẹ̀ pásítọ̀ gẹ́tì bí tí mo lọ ètò ọ̀ka yẹn kàn mí tún ní ẹ̀ka ẹ̀ lè ẹ kàwádà bó níbi yára mẹ́ ẹ kàwádà bẹ́ẹ̀ báńkì Luke 11:42. ṣùgbọ́n ègbé ni fún yín ẹ̀yin Farisí nítorí tí ẹ̀yin á máa san ìdá mẹ́wàá. ṣé àgàbàgebè amẹ́ kò sí àgàbàgebè. pásítọ̀ ò ní tí mo ní kúkà ọ̀tọ̀ ní tọ́ka. ṣé ní nǹkan sọ different ṣé àgàbàgebè bẹ́ẹ̀ ṣé àgàbàgebè bẹ́ẹ̀. Ẹ̀yin lẹ́bẹ̀ẹ́ àgbà kí ló jẹ́ àgàbàgebè mọ́ ìtumọ̀ ẹ̀. ẹ̀yin lẹ́ kàgàbàgebè mo lè ṣe kàgàbàgebè. Òun ní ègbé ègbé ni fún yín ẹ̀yin Farisí bẹ́ẹ̀ yẹn máa sọ ìdá mẹ́wàá ní tí àti wẹ́ àti gbogbo ewébẹ̀ ṣùgbọ́n ẹ̀yin gbójú fún ìdájọ́ àti ìfẹ́ Ọlọ́run wọn nílé ẹ̀yin bá ṣe ẹ kì bá sì ti fi èkejì sílẹ̀ láìsí. ṣé ẹ bẹ́ẹ̀ mo sábà farabalẹ̀ sẹ́ẹ̀ àgàbàgebè. ẹ kàábí àbí ẹ ọkọ̀ àti máa 23 tí mo kà lẹ́ẹ̀kan bá 23. ibẹ̀ ni àgàbàgebè wà. o ṣeun pásítọ̀ mọ̀ pé tí mo kó ti ọ̀tọ̀ ní ẹ̀yin náà lè ní kó lọ sí ọmọ tí mo sọ ọ̀tọ̀ ní tí mo mú wá ọ̀tọ̀ ní tọ́ ká. ẹ̀yin náà lẹ́ni ṣe máa fẹ́ mi ò jiyàn sẹ́ o. Ókè ló bá tó jọ Matthew náà ó sọ nípa àgàbàgebè. ṣe ti ní sí Matthew chapter now 20:23 20:23 ẹ wá tí mo sọ sí. You cannot be interpreting half word of the scripture. èmi tí mo fi hàn yín wọ́n rí Ọlọ́run ìfàsọ̀ bishop tí mo fi hàn yín pé kí láti kọ́ ló fi Jésù hàn. No matter sọ́kọ̀ náà this is sọ́kọ̀ gbà lásán jẹ́rìsì. no matter what I'm standing on my own point. jẹ́rìsì. Ègbé ni fún yín ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè iṣẹ́ àwọn akọ̀wé àti Farisí nìyẹn nígbà ń ṣe kò dẹ̀ sọ pé wọn ò ṣe kò dẹ̀ má ṣàlàyé dákọ̀ akọ̀wé àti Farisí ní títàkà wọ́n sọ fún pé alágàbàgebè ni wọ́n nítorí ẹ̀yin gba ìdá mẹ́wàá ní tí. pásítọ̀ ṣé ó sọ àgàbàgebè ní ẹ̀ṣẹ̀ ó láyé wọn wípé Farisí àti àwọn akọ̀wé tí ń ṣe àgàbàgebè ẹ̀tún 2023 yẹn kà ẹ̀tún kà ẹ̀ máa gbọ́ 20. Ègbé ni fún yín ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè ẹ tẹ̀síwájú. nítorí ẹ̀yin gba ìdá mẹ́wàá mi láà irọ́ ògbà kan fọ́n ni bàbá ló wà ní sọ̀nù ẹ̀ kó wà mẹ́ẹ̀. san náà wà bẹ́ẹ̀ that is why I said àti san àti ìgbà you cannot do without that ẹ lè ṣe láì this is the two we work together you cannot be talking about receiving without talking about giving. ok wọ́n máa ń gbàdá náà ló ẹ lè ṣe nípa gbígbà láì ṣe nípa fífúnni. evangelist wọ́n ní kí ẹ máa ń gbà lóṣooṣù kó lè rí ẹ wa. ìdámẹ́wàá lóṣooṣù. lóṣooṣù lẹ́gbàá kó lè rí ẹ wa. It's not needed. It's not compulsory. We are not preaching that it should be every month. What we proclaim is that everybody must pay your tithe. nígbà wo. Bíbélì sọ ó ní gbogbo ìdá mẹ́wàá wá nílé ìṣòro. Anytime you can pay it anytime. bá mi ṣí bá fún máìkì bá mi ṣí Deuteronomy chapter 40:28 onígbàgbẹ́ gbọ́dọ̀ sàn gbogbo gbàkẹ́ anytime go 14:28 gbà sàn ìkan náà ni ok ayé àárín gbà sán ìkan náà. gbà sàn Take, pay. take ní òpin ọdún mẹ́ta ní òpin ọdún kẹta ní kí ìwọ kí ó mú gbogbo ìdá mẹ́wàá ìbísí rẹ wá ní ọdún náà kí ìwọ kí o sì gbé kalẹ̀ nínú ìṣó bọ́sà ẹni nínú ibu yẹn ẹni máa jẹ́ ẹ̀mú yẹn sí hold. ìkọ́ bá sọ nìyẹn ìkọ́ nínú ọ̀rọ̀ yìí náà sọ́sẹ̀ wà sí tẹ̀lé ìkọ́tà yìí sọ tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni my dear sá. mi ò ṣe Christian mo túra yọ. mo sọ yọ mi ò ṣe Christian. ibu yẹn bàbá àná ọkọ̀ sì rẹ̀ fún yín ẹni máa jẹ́ ẹ̀mú láìpẹ́ ìyẹn sí hold. You say, Madam, now you want to put it to prove yourself now. You should not prove it now without Madam. What I'm saying now is that now, Madam, you want to first government and it's not talking about the compilation of the scripture. I understand myself. That is what the Bible says. Yóò sí bẹ́ẹ̀. Ẹgbẹ́ náà ti ẹ̀jẹ̀ rí ẹ̀kọ́ yìí.
question ẹ̀. ẹni pé wọn. ìdájẹ́ o. Júdásì ò fẹnu kò. wá àgbà ìbáyé tí wọ́n mọ̀ ọmọ. Júdásì ó fẹnu kò ó sọ pé ó fẹnu kò ó ó fẹnu kò lẹ́nu ló ti fi hàn. ó yẹ bá mi ṣí. ó fẹnu kò lẹ́nu mi sọ pé ó fẹnu kò ó. àmì farabalẹ̀ evangelist. no bá wọn ṣí bá ṣí. Matthew 26:47. Matthew 26:47. Oya oya oya. Ẹ̀dẹ̀ wo bí pàrọ̀ ti gbáyé wà ní Kánà. 26:47. Ìgbà wo ló fẹ́ mi kọ́ lẹ́nu? 20:47. 20:47. bí ó sì ti ń sọ lọ́wọ́ bò ó. Wọlé ẹ̀ka. Matthew 26. Verse. Now read from verse 45 for better explanation. Nígbà náà ló ta ọmọ ẹ̀yìn rẹ̀ wá ó sì kọ́ pé ẹ má sùn wàyí kí ẹ sì má sinmi. Wò ó wákàtí kù fẹ́fẹ́ tí a ó sì fi ọmọ ènìyàn lé àwọn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́. Ẹ dìde kí a máa lọ. Wò ó ẹni tó fi níyàn súnmọ́ tòsí ẹ̀yin ní Júdásì fi hàn. Ẹni tó fi níyàn súnmọ́ tòsí verse 47 bí ó sì ti ń sọ lọ́wọ́. Wò ó Júdásì ọ̀kan nínú àwọn méjìlá dé àti ọ̀pọ̀ ènìyàn pẹ̀lú rẹ̀ tí àwọn ti idà pẹ̀lú ọ̀gbọ́n láti ọ̀dọ̀ àwọn olóyè àlùfáà àti àwọn àgbà àwọn ènìyàn wá verse 48 ẹni tó fi hàn ti fi àmì fún wọn bí wọ́n ṣe jọ ń bọ̀ wípé ẹnikẹ́ni tí mo bá fi ẹnu kò ní ẹnu òun náà ni ẹnu lójú kan náà verse 49 ó wá sọ́dọ̀ Jésù ó sì wípé àlàáfíà olùkọ́ni ó sì fi ẹnu kò ó ní ẹnu. Ṣé o gbọ́ clear? Ṣé o gbọ́ dáadáa? Ẹ bá fún Mike. Ṣé John chapter 18 last verse 4. Ṣé ti gbọ́ ẹni tí mo bá fi ẹnu kò ní ẹnu òun náà ni ẹ mú ẹfà lọ ní àlàáfíà. Dàtí tòsí ń bọ̀. Júdásì gbọ́dọ̀ fẹnu kò Jésù ní ẹnu kọ́ tó lè rí mú. John chapter 18 from verse 4. 4 to 6 John 18. 4 to 6 ó gbọ́dọ̀ fẹnu kò Jésù ẹ̀ dọ́dọ́. Nítorí náà bí Jésù ti mọ ohun gbogbo tí ń bọ̀ wá bá òun ó jáde lọ ó sì wí fún wọn pé ta ni ẹ̀ ń wá wọ́n sì dá lóhùn pé Jésù ti Násárẹ́tì. Jésù sì wí fún wọn pé èmi nìyí àti Júdásì pẹ̀lú ẹni tí ó fi hàn dúró pẹ̀lú wọn. Nítorí náà bí ó ti wí fún wọn pé èmi nìyí wọ́n bí sẹ́yìn wọ́n sì fi kulẹ̀. Tẹ̀síwájú. Nítorí náà ó tún bi wọ́n léèrè wípé ta ni ẹ̀ ń wá wọ́n sì wí pé Jésù ti Násárẹ́tì. Jésù dáhùn pé mo ti wí fún yín pé èmi nìyí ǹjẹ́ bí ẹ bá ń wá ẹ jẹ́ kí àwọn wọ̀nyí máa lọ. Tẹ̀síwájú. Kí ọ̀rọ̀ ni kí ó lè ṣẹ èyí tí ó wí pé àwọn tí wọ́n fi fún mi èmi kò sọ ọ̀kan nínú wọn. Ta ló fi ra ẹ̀? Ta ló fi Jésù mọ́ mẹ́? Ẹ fi yẹ. No. Let me explain it. Now, Jésù kan ló fi rẹ̀. Ó fi rẹ̀ àti Júdásì tó fi hàn. Júdásì ti fi hàn. Ìdàgbọ́ súnmọ́ ìgbàlẹ̀ wá. Ẹjọ́ kó a ẹbí tó rí ilẹ̀ wọ́n ti yé wa ti sọ. Now níbẹ̀ yẹn kọmọsẹ́síkálì ṣíkílẹ̀ sọ ẹnu kò Jésù lẹ́nu. So sir ní Matthew 26. Ó kì í rúkọ iná ọmọ farabalẹ̀ àmútúráyọ̀. Nísìnyí bóyá ẹ̀yin mẹ́rin lẹ jókòó ẹwà ẹ̀dẹ́ntíkà ẹjọ́ra yín ẹwọ́ ṣọ̀kan náà. Ẹnìkan wá sọ pé ẹwà ẹ̀ẹ́dá mọ́túráyọ̀ mọ́ àbí tí máa fẹ́ ló kó ní ẹnu kẹ tó lè mú. Àwa ń bọ̀ ta ni Mọ́túnráyọ̀ èmi nìyí. Ẹ má dàbí kó ti Sir sọ. ibẹ̀ yẹn ti kọjá nù. Ó ti sọ. Ṣé mi yẹn mú Jésù? Ẹ nà ó ní èmi nìyí. Báwo ṣe wá mú ó ní mi? Ó ti sọ fún pé ẹni tó fi hàn. Wọ́n ti sọ yẹn náà láti òfin yẹn pé Júdásì ẹni tó fi hàn sí wà bẹ́ẹ̀ pẹ̀lú rẹ̀. Ó ti sọ fún pé ẹni tí bá bẹ̀rẹ̀ pé ó ti fẹ́nu kó ó ti kúrò. Àwọn èèyàn náà lọ́dọ̀ Jésù jẹ́ ẹ̀kọ́ pé àlẹ́ wa. Evangelist Matthew Wọlẹ́ka. Evangelist Matthew Wọlẹ́ka. Yes. Ta ló kọ Matthew? Àfẹ́ those ones. Ta ló kọ̀wé Matthew? Mo ti sọ yẹn pé gbogbo nǹkan tẹ̀ ń sọ yẹn. Pé tí mi ń sọ àbí tá a jọ kà. Tájọ́ kà Ta ló kà ló Matthew? mo sọ fún yín mo ní ẹni unknown ni but it's what I have that I will use to back my point. Unknown. It's because of what you are not. Unknown. Listen.
here. You are not using the scripture. That is why you are twisting the questions of the scripture. Unknown. Àmẹ́tọ́kọ̀ máa ti wò. Unknown person. You are twisting the scripture. So, ìgbà tó pé Matthew yẹn sì ayọ́kùn nínú scripture. Agbọ́dọ̀ yóò dà tó Àlẹ́ ẹ̀fọ́ ìjọsà. àwọn farabalẹ̀ ta ló kọ́ ọ́. No, guys, no, Ìṣe tó kọ èrè. Wúlò wo kò kú ọ̀tọ̀. Àlẹ́ ẹ̀fọ́ ìjọsà. My one no. it's not nínú scripture kò pé ní. Mo ṣe ohun tí mo lè fi wọ́n sí ìlò àmì tó kọ́. Àwọn ìyọ́kùn ò bẹ̀. this is Àmì tó kọ́ John. Farabalẹ̀ jókòó. it's not about argument. Fúnláyọ̀. Now, Mọ̀túnráyọ̀. O lè mélòó lókè lókè àgbélébù? Lórí Jésù. Ẹ o lè mélòó? O lè kọ́ lórí Jésù. Ìkejì lórí àlùkò. o lè kọ́ Ẹ̀jẹ̀ wọn sọ̀rọ̀. méjì kó tẹ̀ kó lè kọ́ ẹ̀yẹ̀ kan sọ pé àwọn méjì. Now, I have told you now. Ẹ jẹ́ kó yé. Òun ni mo sọ fún yín wípé òun ni mo sọ yìí pé it's because you are not a user of Bible that is why you want to bring out the twisting of the scripture. And I'm not here to argue that. Good news say that. Mọ̀túnráyọ̀ jókòó. Bábí. I'm not here to argue that. No matter what, I'm not here to argue that. And it's only to argue. It's only to argue. No. It's only to argument. Pásítọ̀ argument. I cannot me as a person. Hello. Ẹ̀fí You cannot say anything. It's only to argument. Because argument now turn to sin. The fact I want to learn that Jesus Christ is the same Father, Son, and Holy Spirit. Mark 15:32. Ẹ ṣeun. Ẹ káàbọ̀. Mark 15:32. O lè mélòó bí jòló yàgbé mélòó bù. O lè kọ́ sódì. Ẹ ṣe àgbọ̀. 15:32 ẹ̀. Let us see the Messiah, the King of Israel, come down from the cross now, and we believe him. Kọ̀ síwájú. Ó kẹ́rù. And the two who were crucified with Jesus resulted in How many insulted him? us too. How many thieves insulted him? Sir. How many? Olùkọ́. Torí tí wọ́n yẹ méjì lórí ìsọ̀tẹ̀, ẹ̀yìn wọn kò lè bá yà lọ sí Ṣé jókòó? Ṣé jókòó? Ṣé bí wọ́n lọ ń ka ìjókòó kan tó ga? Ó fa ọba ẹ̀ka pẹ̀lú má gbèrè fún mi. Má jẹ́ ó bàjẹ́. Ó yá kà. Má 15:32 tó kà. Ó farabalẹ̀ rárá o gẹ́gẹ́ tí mo lọ. Àkáǹtì má ti kàn kà fún ìka ilé 15:32 kí ló wí? Let us see the Messiah, the King of Israel, come down from the cross now, and we believe him. We believe. And the two And the two. with Jesus resulted in us. Ó lè méjì ló kó Jésù ṣe yọ kan. But two biblical records said it is one. Hello, they are here to argue fact. Now, we are not here to Ó argue. lélẹ̀ ẹ máa gbọ́ ìbò. Let us see the Messiah, the King of Israel. Ẹ jẹ́ máa sọ Yorùbá. Jẹ́ ká rí ọba Ísírẹ́lì ó sọ̀kalẹ̀. Bẹ́ẹ̀ ni And we believe him. kí àwọn akéwì kalẹ̀ gbàgbọ́ gbogbo ẹ̀ wò parí ẹ̀ ò ti kà. Irú ọ̀yà kọ́ òbílẹ̀ ìyàwó kẹyọ kan. And the two Àwọn olè tí a kàn mọ́ àgbélé pẹ̀lú rẹ̀ wọ́n sì ń ṣe yẹ̀yẹ́ ẹ̀. resulted in Also. That's respect. Maybe that you saw it, but she made it look good. Very also not the bed right now. That's sir. And the two who were crucified with him resulted in also. Bẹ́ẹ̀ náà wọ́n ti sọ́dẹ̀ dì. Also, that is how she made it look as what she did. Ohun rèé irọ́ ẹ̀yìnlá ẹ̀mí ìjìyàn máa gbọ́ Mọ̀túnráyọ̀ sórí àwọn méjì. They are here to twist the scripture. Argue the scripture. We cannot, I cannot stand and continue Irọ́ with bí it. wọ́n bẹ́ẹ̀ kù ní ọ̀gá ṣe kó wù rèé irọ́ Mọ̀túnráyọ̀ ohun rèé Mọ̀túnráyọ̀ dùn I'm ohun not rèé. accepting. Wọ́n máa máa bẹ̀ sí ilẹ̀ ẹ̀mí sórí rẹ̀ bá dàrú náà Mọ̀túnráyọ̀ ohun rèé. Remember the mic, Lord. And the two kí ló tún kí ló lọ tún fún. Remember the mic, Lord. And let me Ṣé speak. ìlà ẹ̀ ò gbẹ́ tí mo sọ àwọn Farisí náà bú Jésù.
ní ọmọ méjì pẹ̀lú àwọn aráàlú àwọn ọmọ méjèèjì wọ́n bú mi pẹ̀lú àwọn aráàlú nísì olè méjì náà kọ́ mọ́ nílùú àgbélébù bíbí náà sọ pé aráàlú bú Jésù o kódà gan àwọn olè méjèèjì kan náà tún bú pẹ̀lú. aráàlú bú Jésù àtàwọn olè méjèèjì. ó lè kọ́ lókùnrin máàkì. ó ṣe méjì ló kú nìyẹn. òpin èkó tí mo sọ olè mélòó lọ́kàn mọ́ nílùú àgbélébù mélòó lọ́kàn. ìyẹn méjì lọ́kàn wà láti. ìmọ̀ àwọn tí mo sọ nìyẹn àwọn méjèèjì náà kú. àwọn tó lè méjèèjì ló bú Jésù nìyẹn. àbí ìmọ̀tẹ́ ìsọ pé olè wo ló bú tàbí mọ̀tẹ́ ìsọ now nísì nínú ìwé Matthew taka lẹ́ẹ̀kan àbí Jọ́ọ̀nù òun sọ pé ẹ̀yọ̀kan ló bú Jésù àwọn ti là lẹ́ẹ̀kan Máàkì wá sọ pé olè méjèèjì ló bú Jésù pẹ̀lú aráàlú kó ṣe ọkọ ló méjèèjì ló bú. Matthew wọ́n sọ pé méjì ni. àgẹ́tì ẹ̀. àwọn fífù yìí wọ́n bú yín pẹ̀lú èmi. ó ṣeun. ilé ìfẹ́ àṣọṣẹ́ tẹ̀lé àwọn ilé ìtọ́ kẹ́kẹ́ àwọn fúlákẹ́mi náà ẹ̀mí sọ pé àwọn méjèèjì làwọn bú. ó ṣeun náà nísì àwọn mẹ́ta la lórí stage èmi wà láàrin mi ní Jésù yìí olè ọwọ́ sí olè ọwọ́ sí ni pẹ̀lú àwọn tó jókòó gbogbo ayé ló ń bu wa àìbẹ́ẹ̀kọ́ pé gbogbo èèyàn tó jókòó ló bú èmi jára ẹ̀ẹ́dẹ́gún wa àti àwọn tó wà pẹ̀lú méjèèjì pẹ̀lú ṣẹ́gbẹ́jọ́ bú mi ni o ṣeun olè ọwọ́ ọ̀tún ó bú Jésù olè ọwọ́ òsì ó bú Jésù pẹ̀lú àwọn aráàlú Máàtì wá sọ pé irọ́ la pa olè kan ló bú pẹ̀lú àwọn aráàlú o bẹ́ẹ̀ sì ni. ẹ kí wàá ní àṣà tí kì í sà. o ṣeun olè mélòó ló bú Jésù. àṣà tí kì í sà. yóò mọ. ẹ sọ pé méjì ló bú Jésù sí i náà. méjì ni. méjì ló bú Jésù. ok àwọn tó wà àwọn aláìlú tó wà bú Jésù yẹn pẹ̀lú àwọn kìnní méjì yẹn. ṣé ilé ìsọ̀kè máa gbọ́ ẹ farabalẹ̀ ó lè lè fi fẹ́ lómi rárá nínà ó lè ti kú sórí yẹn ó lè mélòó Jésù nínú máàpù tàgà ó lè méjèèjì ló kú Jésù nínú kí ló dé sí ìwòlì apá ọ̀tún tó wá rí àmì pàtìkejì. òṣèré nọ́mbà méjì náà jọ kú. You cannot tell me that is not the scripture. They are going to please and argue the scripture. Hello, please. Just don't forget. That's what I want to say. It means you yourself, the only book you are carrying, because there are traces of what is inside the Bible, inside the Quran. So if the Bible is lying, then Quran also is lying. Prove it. Isaiah sọ̀rọ̀ parí ọ̀rọ̀. Isaiah lè gbé nípa ẹni tó bá rí ibi tó fi ń pé ire. ẹjẹ́ àdìfọ́lọ́ ọ̀yá ni ẹ̀. Tó fi ibi pé ire. ẹjẹ́ àdìfọ́lọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́. Ẹ̀jẹ̀ bá dìde. Tó fi ire pé ibi. Allahu Akbar. Tó fi òkùnkùn pé ìmọ́lẹ̀. ẹjọ́ tó bí lẹ́ẹ̀mejì ẹjọ́. pásítọ̀ ní máa yẹ o Evangelist. ọmọ ọjọ́ ẹ̀rẹ́ o Kò yẹ wọ́n mọ́. Sọ́gbà. ṣé ní alhamdulilayi ẹ̀yà yóò Ẹ̀fẹ́ gba dìfíìtì lójú ọmọ ìjọ. Lójú ọmọ ìjọ àtàkùn. ẹ̀yìn ṣe ó ti gbọ́ ọ̀rẹ́ di Ọmọ yẹn lójú tí a. ọmọ ẹ̀rọ tají Lójú ọmọ. ìwọ tó ń sọ fún èmi wípé májèmú láéláé kọ́ ni wọ́n sọ̀rọ̀ ọmọ ẹ̀ wọ́n á mú ọ̀rọ̀ wa wọ́n ní irọ́ lẹ́gbàá òun náà bẹ́ẹ̀ irọ́ wa Sọ́gbà. ilà 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 wa alhamdulilayi alhamdulilayi Alhamdulillahi rabbil alamin. tó fún láyà ní kí ló gbẹ má tẹ̀lé ìwọ ọtún láyà oye pásọ̀ kí ni kò mọ́ ọ́gá o ọ̀dọ́ Ìwọ náà gúrí. wọ́n náà kúrí now má fọ ọ̀nà kúrí kò sẹ́ tó sọ bẹ́ẹ̀ kò sẹ́ tó sọ bẹ́ẹ̀ àti kò sẹ́ tó sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ kúrò tẹ̀lé. Ẹ kú
bíbélì ni má bínú. Fún láàrin Mọ́túráyọ̀. Mọ́túráyọ̀. Ṣé sùúrù. Ṣé sùúrù.